Jésù yìí. A gbé ọ̀gá fún àánú ìwọ Jésù. A gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ tó fún wa yìí. Ẹni mo ní sọ̀rọ̀ lórúkọ Jésù Olúwa gbọpẹ́. Olúwa gbà yín. Ìwọ la gbéga fún àánú rẹ. Ìwọ la gbéga fún ààbò rẹ lórí ayé wa. Ìwọ la gbéga fún ohun tó ń ṣe. Ẹni mo ní sọ̀rọ̀ Olúwa gbọpẹ́. Olúwa gbà yín. Ìwọ ni gbogbo ọpẹ́ yẹ lónìí. Ìwọ ni gbogbo ìyìn yẹ. Olódùmarè. Ìwọ ló yẹ lórí ilé. Ìwọ ló yẹ lórí ẹbí. Ìwọ ló yẹ lórí ará. Ẹni mo ní sọ̀rọ̀ gbọpẹ́. Olúwa gbà yín. Olúwa gbọpẹ́. Olúwa gbà yín. A gbé ọ̀gá bàbá. Ẹni mo ní sọ̀rọ̀ gbọpẹ́ wa. Olúwa gbà yín wa. Gbọpẹ́. Gbà yín. Bàbá àtọ̀ wá náà agbára rẹ jáde. Náà wò ògo rẹ jáde. Járe ìṣẹ́gun rẹ. A ó sì gbé ọ̀gá. A ó sì yàn lógo. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa, àmín. Ọmọ náà bẹ́ kábíyèsí dúpẹ́ lọ́wọ́ Jésù láàárọ̀ yìí. Fún orí ọ̀fẹ́ tó fún wa. I want us to begin to thank the Lord this morning. To appreciate Jehovah God for the grace of God in our life. Bẹ́ ká gbé Ọlọ́run ga fún iṣẹ́ rẹ̀ nínú ayé wa sẹ́. Bẹ́ ká yìn fún iṣẹ́ rẹ̀. Bẹ́ ká yìn fún àánú rẹ̀. Bẹ́ ká yìn fún ògo rẹ̀. Bẹ́ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́. Èyí tá a rí gbà níwájú rẹ̀ sẹ́. Olúwa ṣeun. Ìwọ ẹni mọ Ísírẹ́lì ó ṣe. Ìwọ tó pọ̀ nígbà tá a gbára, ìwọ tó pa wá mọ́. Ìwọ tó dá wa sí. Ìwọ tó dó tì wá. Somebody lift your voice and begin to bless him. Ẹ kó gbóhùn rẹ sókè kó yìn Ọlọ́run láàárọ̀ yìí. Olúwa ṣe o. Orí rẹ pọ̀ lórí mi. Olúwa ṣe. Orí rẹ pọ̀ lórí ayé mi. Olúwa ṣe. Orí rẹ pọ̀ ní. Let's lift our voice and bless him. Ẹ ká gbóhùn wa sókè ká yìn Ọlọ́run yìí. Fún orí ńlá tó ṣe. Àkàkà tó rí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ńlá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀. Èyí tó pọ̀ bí iyanrìn. Wẹ́ fún ọwọ́ agbára tó fi kan ayé wa sẹ́. Wẹ́ fún ọwọ́ orí ọ̀fẹ́ tá a rí gbà. Somebody begin to lift your voice and bless him. Kí a ká gbóhùn rẹ̀ sókè kó yìn Ọlọ́run. Olúwa ṣe. Orí rẹ̀ pọ̀ lórí mi. Olúwa ṣe. Orí rẹ̀ pọ̀ lórí ayé mi. Olúwa ṣe. Orí rẹ̀ pọ̀ lórí ilé mi. Olúwa ṣe. Gbẹ́ fún àánú ńlá tí mo rí gbà sẹ́. Can somebody lift up voice and bless him? Kí a ká kó gbóhùn rẹ̀ sókè kó yìn Ọlọ́run yìí. Thank him for your life. Gbẹ́ fún Ọlọ́run fún orí rẹ̀. Lórí ayé rẹ̀. Gbẹ́ Ọlọ́run fún àánú rẹ̀. Ètò pọ̀ bí iyanrìn. Lift your voice, bless him. Gbé ohùn rẹ̀ sókè kó yìn Ọlọ́run. Pé Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Mo mú ọpẹ́ wá síwájú ìwọ Ọlọ́run. Mo mú ìyìn wá síwájú ìwọ Ọlọ́run. Dúpẹ́ fún orí ńlá. Orí ìgbà gbogbo. Orí ìgbàkúgbà. Orí ọjọ́ gbogbo. Thank him. Can somebody lift a voice and bless the Lord? Bless the Lord in his holiness. Bless the Lord in his mercy. Bless the Lord in his grace, in his favor. Thank him for all in your life. Gbé fún orí gbogbo nínú ayé rẹ. Gbé fún orí gbogbo nínú ayé ọmọ rẹ. Gbé fún orí gbogbo lórí iṣẹ́ rẹ. Thank him. Say, Lord, I just want to thank you. I just want to say, Baba o, ẹ ṣé, from the bottom of my heart, Baba o, ẹ ṣé. Thank him for all in all. Ẹ ká dúpẹ́ Ọlọ́run fún oore gbogbo, fún oore gbogbo, fún oore gbogbo lọ́jọ́ gbogbo, fún oore gbogbo lọ́jọ́ gbogbo, ní ìgbà gbogbo lórí ayé wa. Gbọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó rí.
fún àánú tó pọ̀ bí yanrìn lórí ayé rẹ̀. Somebody exalt him, somebody magnify him, somebody praise him, thank him for all in all. Thank him for the life that you have received through Christ. Ẹ ká tó fún ayé ta orí ọ̀fẹ́ ta rí gbà lọ́wọ́ Jésù yìí. Thank him for the grace that have found you. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ èyí tó wá ayé wa rí. Orí ọ̀fẹ́ tó wá ayé rẹ rí tọmọtọmọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Jésù ṣe, Father, I thank you. Lord, I worship you. Lord, I worship you. Lord, I exalt you. Lord, I magnify you. Lord, I praise you. I praise you. Lord, I thank you. Mo yìn ọ́ láàárọ̀ yìí bàbá. Mo gbé ọ̀gá láàárọ̀ yìí. Mo yìn ọ́ fún orí gbogbo. Mo yìn ọ́ fún àánú tí mo rí gbà. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Olùgbàlà ló ṣe. Olùgbàlà ló ṣe. Olùgbàlà ló ṣe. Kábíyèsí o ṣe o. Kábíyèsí o ṣe. Thank him. Kábíyèsí o ṣe o. Kábíyèsí o ṣe o. Olúwa ẹ ṣé fún oore rẹ̀. Olúwa ẹ ṣé fún oore rẹ̀. Oore ojoojúmọ́, oore ìgbà gbogbo. Olúwa ẹ ṣé fún oore. Bàbá ẹ ṣé o. Olúwa ẹ ṣé fún oore rẹ̀. Bàbá mi, Olúwa ẹ ṣé fún oore. Oore ojoojúmọ́, ojoojúmọ́. Kábíyèsí, oore ìgbà gbogbo. Olúwa ẹ ṣé fún oore. Bàbá ẹ ṣé o. Olúwa ẹ ṣé fún oore. O ṣé Ọlọ́run mi. Olúwa ẹ ṣé. Kábíyèsí. Oore ojoojúmọ́, oore ojoojúmọ́. Bàbá o. Oore ìgbà gbogbo. Olúwa ẹ ṣé fún oore. Mo mọ̀ pé wá ní. Olúwa ẹ ṣé. Kábíyèsí fún oore. O bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ṣe. Olúwa ẹ ṣé Ọlọ́run. Oore ojoojúmọ́, oore ojoojúmọ́. Oore ìgbà gbogbo. Olúwa ẹ ṣé fún oore rẹ̀. O bá dúpẹ́ ohun tó fẹ́ nìyẹn pé kó wá pẹ̀lú ọpẹ́ ni. Kò ń ṣàròyé lọ́lọ́run fẹ́. Bí ò ṣe ọkàn tó mọpẹ́ tó mọ orí rẹ̀. Ọkàn tó mọ oríire Ọlọ́run nínú ìṣe, nínú ìwà, nínú ìsọ̀rọ̀ sí. Ọlọ́run fẹ́ ẹni tó ronú jinlẹ̀ o. Àìronú jinlẹ̀ dáadáa ó máa jẹ́ kí èèyàn lù sórí Ọlọ́run. Ìgbà tí Ọlọ́run bá ṣe nǹkan fún wa tá a kà sí mọ́, ọ̀wá tá a dé ipò kan àti gbàgbé ohun tó ṣe sẹ́yìn. Ọlọ́run yìí náà ó rán Dáfídì létí o pé ó ti gbàgbé ni nà. Èwo bí wọ́n ní ìwọ shepherd boy yẹn tó ń dáta tí mo mú jáde. Àìronú jinlẹ̀ dáadáa ó máa jẹ́ kí èèyàn sọrí Ọlọ́run nù. Fẹ́ kó ronú jinlẹ̀ dáa. Gbígbé Olúwa ga ó tóbi, ọwọ́ rẹ̀ dà. Ó tóbi. Gbígbé Olúwa ga. Gbígbé Olúwa ga ó tóbi. Àtóbi ju bàbá mi. Ó tóbi. Ẹ bá mi gbéga. Gbéga. Gbéga gbé. Kò ṣe bàbá. Gbéga. Gbéga ó tóbi. Ó gbígbé Olúwa ga ó
ẹbí o ó ṣe ní gbogbo ọ̀nà ọlọ́run mi ni. Ìgbóluwà ga ó tóbi. tó ṣàánú fún ọ. Ó ṣàánú fún wa ní, ó ṣàánú lórí ọmọ rẹ gbogbo. Wà láàyè rẹ lónìí, orí ọ̀fẹ́ lórí gbà. Àánú Ọlọ́run ló tọ́ ayé rẹ wá, ọba tí òjò bàjẹ́. Jésù ṣé o.
Jésù ṣé o, ọba tó pọ̀ nígbà tí agbára. Oh, thank you, Holy Spirit. Lift your voice, give that praise to the one that deserves to receive it. Thank Him for that love that you have received from Him today. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣe o, ṣé o, ṣé o, Jésù ṣé o, Jésù ṣé ìwọ ló tó ó bẹ́ẹ̀, ìwọ ló tó, ìwọ ló tó láti gba ògo, ìwọ ló tó Ọlọ́run mi, ìwọ ló tó. Láti gba ògo, ìwọ ló tó Ọlọ́run wa, ìwọ ló tó òfẹ́, ìwọ ló tó, ìwọ ló tó láti gba ògo, ìwọ ló tó Ọlọ́run níṣẹ́. And give praise to the one that deserves to receive it. Ó tó láti gbà á. Ó tó láti gbà á. Jésù o ṣé o. Jésù o ṣé o. Ó tó láti gbà á. Ó tó láti gba gbogbo ògo yìí. Ó tó lórí ayé mi, ó tó lórí ayé àwọn ọmọ mi gbogbo. Ìdásí ìwà láàyè rẹ, orí ọ̀fẹ́ lórí gbà. Àwọn tó bẹ́tà jù Olúwa ẹ lọ. Ṣùgbọ́n orí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́ ó pọ̀ sí fún ọ. Somebody lift your voice and thank Him for the grace of God that have located you. Orí ọ̀fẹ́ ló gbé ọ dúró. Orí ọ̀fẹ́ ló mú ọ wà láàyè yìí. Lift your voice and give the one that deserves to receive it this morning. Bẹ́ẹ̀ kò fi ọpẹ́ fún gbogbo ohun tó ní òun ló fún ọ. Ohun tó lè fún nìkan rèé. Is to appreciate Him. That's what He needs from you. All what you have, everything that you have today, gbogbo nǹkan tó ní lónìí. Gbogbo ohun tó jẹ́ tiẹ̀ is the one is the giver of it. Òun ló fún wa, ohun tí èèyàn lè fún ni, òun ló fi demand ẹ̀ pé okay, òun fẹ́ ọpẹ́ yẹn because ohun tí èèyàn lè fún ni ọpẹ́ nìkan. Gbogbo nǹkan yòókù ọmọ ni, ṣé èèyàn ló bímọ fúnra rẹ̀ ni, àbí ilé ni. Gbogbo nǹkan tí èèyàn ní láyé yìí, òun ló fún yàn. Ohun kankan tí ò fún ẹ láti inú ọkàn, òun náà ni ọpẹ́, láti wòye, láti yìn, láti fún, ló wá látọ̀dọ̀ tiẹ̀ nìkan. That's why He demands it. Òun ló fi béèrè fún. Torí ọ̀dọ̀ ẹ tiẹ̀ ni ẹni ọpẹ́ ti wá. Kò ń ṣọ̀dọ̀ òun. Ìwọ ló wo bó ṣe tó tóbi rẹ̀. Ìwọ ló wo àánú rẹ̀ pa Olúwa o ṣeun. Ǹjẹ́ ìdí tó fi béèrè ọpẹ́ yẹn ni pé ẹ fi ọpẹ́ fún Olúwa. Torí pé àánú rẹ̀ dúró láéláé. Ẹ jẹ́ kí ara Ísírẹ́lì kó yìn. Ẹ fi ọpẹ́ fún Olúwa. Thank Him. Àánú rẹ̀ dúró lórí ayé mi bàbá. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Oluwa wa, let us begin to tell the Lord that Lord should forgive every sin. Ọlọ́run mo dárí ẹ̀ṣẹ̀ méjì mi. Gbogbo àṣírí mi tí ò jẹ́ kí n rí ògo ìwọ Ọlọ́run. Olúwa dáríjì láàárọ̀ yìí. Ẹ̀jẹ̀ rẹ kó pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́. Ẹ̀jẹ̀ rẹ kó pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́.
ẹ pe orúkọ Jésù that your blood will wash away my sins. Ẹ ká sọ fún Ọlọ́run láàárọ̀ yìí ìwọ ẹ̀jẹ̀ Jésù pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́, gbogbo àbàwọ́n tí ò ní jẹ́ kí n rí ìwọ mo fẹ́ rí láàárọ̀ yìí, ìwọ mo fẹ́ kó yọjú sí ọ̀rọ̀ mi, ìwọ mo fẹ́ kó dá sí, mo fẹ́ kó dáwọ́lé ayé mi, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ rí ìwọ Ọlọ́run. Olúwa dáríjì mi, Olúwa fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Somebody begin to ask that the blood of Jesus Christ to wash away your sins. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo èyí tí ò ní jẹ́ rí ìwọ Ọlọ́run, ẹ sọ fún Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí, my Father forgive me all my sin. Olúwa dárí àṣírí mi gbogbo jì, gbogbo ẹ̀ṣẹ̀ mi tí ò ní jẹ́ kí n gbóhùn rẹ lónìí, tó gbogbo ẹ̀ṣẹ̀ mi tí ò ní jẹ́ kó yọjú sí ọ̀rọ̀ mi, whatever sin that will not allow me to experience your power, ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kó bá ayé mi pàdé, ẹ̀ṣẹ̀ mi tí ò ní jẹ́ kí n rí ògo ìwọ Ọlọ́run alààyè yìí, torí mo fẹ́ kó dá sí ọ̀rọ̀ ayé mi ni. Àwọn Ọlọ́run lánàá kó gbàdúrà, Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, ẹ̀jẹ̀ Jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́, Olúwa dárí àṣírí mi jì mí, ẹ̀jẹ̀ Jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́. Ask the Lord that the blood of Jesus Christ to wash you, to purify your heart, to sanctify you. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ayé mi, orúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ẹ̀ṣẹ̀ mi, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Màá ń porúkọ Jésù, gbogbo olùfúntú ẹ̀ṣẹ̀ tí olùfisùn ń lò, ètò ìṣe kó mú ṣeré láyé, àǹtàtàtà pàṣọtòtòtòtò pàtàrí màkàtà, ẹ̀jẹ̀ rẹ̀ ló wò mí sàn, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń gbà mí là, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń wò, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń wò, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń wò mí sàn, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń wò mí sàn, ó ẹ̀jẹ̀ rẹ̀ ló ń wò mí sàn, ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ rẹ̀ bàbá, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń wò mí sàn, ló gbà mí là ó, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń gbà mí là, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń gbà mí là. Ay, Masaida Makotada, ẹ̀jẹ̀ rẹ̀, Makaili Masaida, ẹ̀jẹ̀ rẹ̀ ó, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń wò mí, ló gbà mí là ó, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń wò mí sàn, ó bàbá, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń wò mí sàn, wíwẹ̀ mi bàbá, ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ rẹ̀ ló ń wò mí sàn, ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ rẹ̀ ló wà mí là, ẹ̀jẹ̀ bàbá, ẹ̀jẹ̀ rẹ̀ ló wò mí sàn, ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ rẹ̀ ó bàbá ó, ẹ̀jẹ̀ rẹ̀ ló wò mí sàn. Ẹ porúkọ Jésù, Olúwa dẹ̀jẹ̀ lé mi lórí láàárọ̀ yìí, ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ayé mi sẹ́, àbàwọ́n mi wẹ̀ dànù. Olúwa fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí kí olùfisùn ayé mi má ṣe rọ̀rọ̀ sọ mọ́. Olùfisùn tó ń lọ síwájú Olúwa, Olúwa má ṣe lórí o, kí ló fẹ́ ṣe fún? O mọ̀ pé ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ rèé, this is the sin of his fathers, ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ rèé, ẹ̀ṣẹ̀ ohun gangan rèé, o ti sọ pé ẹni tó òwúlò ẹni báyìí òwúlò ṣe lóore. Ẹ pe orúkọ Jésù mi tẹ wá sẹ́, Olúwa fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ayé mi, kó o pa olùfisùn tí ń fẹjọ́ mi sùn lẹ́nu mọ́. Olúwa fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ayé mi, kó o ra ayé mi padà lọ́wọ́ ogun. Ayé ni màkúsà dáàlì màkáyà, màsọ́dọ̀ màkúndàlì boko ṣáda. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí láàárọ̀ yìí, kí ọwọ́ ogun kó parẹ́, kí ọwọ́ ìjà kó fi ayé mi sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí láàárọ̀ yìí,
kí n lè gbé ìgbé ayé ọ̀tun. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí láàárọ̀ yìí kí ọkàn mi kó gbọgbẹ́ fún ìwọ Ọlọ́run. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí láàárọ̀ yìí kí gbogbo ẹ̀ṣẹ̀ mi àtàbàwọ́n mi kó parẹ́ wọ́tá. Ask for that blood to wash you. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí. Ó máa kàtàlí máa kà pàtàdà. Olúwa fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Olúwa fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ayé mi. Orúkọ Jésù. Olúwa fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Olúwa fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wá ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ lọ. Ó wá tú mi sílẹ̀. Tí ń fa ayé rẹ sùn tó ló ti sẹ́. Ẹ̀jẹ̀ Jésù kó gbọ̀ tọmọtọmọ ni. Lórí iṣẹ́ rẹ, lórí ẹbí, ní gbogbo ọ̀nà. Ó yá ó yá. Àbá ẹ̀jẹ̀ tó jẹ jẹ̀ lọ́sẹ̀. Kó wá tú ayé mi sílẹ̀. Jésù, Olúwa tú mi sílẹ̀ lónìí lọ́wọ́ ogun tí ń lé ayé mi ká ó ti lé mi wá sọ́dọ̀ ẹ báyìí o. Ó yá gbà mí. Ask the Lord to set you free from that battle that is pushing your life.
ogun yẹn ti lé mi wá sọ́dọ̀ ẹ báyìí bàbá makali makosa tadi bakaba orúkọ Jésù ogun yẹn ti lé mi wá sọ́dọ̀ rẹ sẹ́ àrùn bí ayé mi lé ọ ó lé mi wá sọ́dọ̀ ẹ ó yá tú ayé mi sílẹ̀ Lord deliver me from my battle tonight this morning ẹ bí orúkọ ogun náà ti lé mi wá sọ́dọ̀ ẹ báyìí ogun àríṣẹ́ṣe ti lé mi wá sọ́dọ̀ ẹ wà ayi ni makusa toli makusa teli makatayaba malala ni ko gbàdúrà mokoli mokosa tu meketele gali makusha dali makotate malala ni ko orúkọ Jésù bàbá ayi ni makusa deli makusa teli ba ẹ bí orúkọ Jésù bí tó wà sẹ́ ẹ̀jẹ̀ Jésù ráyè mi padà mẹsọdọ makutali mane ẹ̀jẹ̀ Jésù ra iṣẹ́ mi padà makali makusodo boko shanda yabo ọmọlànà kò gbàdúrà ẹ̀jẹ̀ Jésù ra ilé mi padà àìní makusta kundali makasate le prendo suda galiba likandali makusanda yada ikanini moko sondo lebode orúkọ Jésù kó ra ayé rẹ padà ní orúkọ Jésù ẹ̀jẹ̀ tó ju ẹ̀jẹ̀ lọ kó ra iṣẹ́ rẹ padà lónìí makoli makusa tẹliba kó ra ayé ọmọ rẹ padà ọmọlànà kò gbàdúrà Olúwa fẹ̀jẹ̀ rà mí padà Olúwa fẹ̀jẹ̀ rà mí padà Olúwa fẹ̀jẹ̀ rà mí padà Olúwa fi ra iṣẹ́ mi padà Olúwa fi rọ̀nà mi padà Olúwa fi ra ayé ọmọ mi padà ọmọlànà kò gbàdúrà ẹ̀jẹ̀ Jésù kó ra ìpín rẹ padà kó ra ayé rẹ padà kó ra iṣẹ́ rẹ padà ní orúkọ Jésù kó ra ọ̀nà rẹ padà bí orúkọ Jésù dada Olúwa fẹ̀jẹ̀ rà mí padà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pọ orúkọ Jésù Olúwa mo sátọ̀ wá gbà mí àgbàtàn ni kò gbà mí lónìí o Father I run to you o God ó yá gbà mí tọmọtọmọ ni kò gbà mí àgbàtàn ni kò gbà mí kí ogun ayé mi kó wọlẹ̀ àgbàtàn ni kò gbà mí kí ayé mi kó látúnṣe gbogbo ntáyé sọ pé àwọn ti parí lórí ọ̀rọ̀ ẹ pé ẹ filẹ̀ kò lè rọmọ bí láyé ẹ gbàgbé ẹ pé kàn pé kò lè kàn án gbogbo ntáyé sọ pé àwọn ti parí lórí ọ̀rọ̀ mi ọ̀tọ̀ sì ní lóòótọ́ wọ́n ti parí ẹ̀ lóòótọ́ ẹlòmíì wọ́n ti parí ayé ẹ̀ pàwátá kò tẹ ẹlòmíì korofó ni mo sọ fún yín pé mo ti fẹ́ gbàdúrà fún yẹn kan rí mo ní orúkọ Jésù orúkọ Jésù kejì kẹta Ọlọ́run gbàgbé ẹ̀ iṣẹ́ ti parí lórí eléyìí o bẹ́ẹ̀ ni mo sọ pé eléyìí àwọn I think he decided not to do it pé eléyìí ti parí pé eléyìí ò lè ṣe é ṣe mọ́ mo ti dáadáa àìmọye tí mo ti gbàdúrà fún dáadáa pé orúkọ Jésù ṣe Ọlọ́run rẹ̀ sọ pé ó tì kò ṣe é ṣe mọ́ kò ti late kò late fún Ọlọ́run bó ti late fẹ́ nìyẹn kò sí nǹkan tó late fún Ọlọ́run ṣùgbọ́n ó lè late fún èèyàn ṣùgbọ́n kò ń ṣe fún ọ it can be late for a man something can be late for a man but not for God nothing is too difficult for me but fún èèyàn ó lè late fún pa èyí eléyìí ó ti late fún there is nothing I can do for him anymore ẹ porúkọ Jésù ohun tí ayé sọ pé àwọn ti parí whatever every finished work of the devil gbogbo ṣèbí Jésù parí tiẹ̀ lórí igi àgbélébò kí ohun tí Jésù parí lórí igi àgbélébò kó yí gbogbo ohun tí ọ̀tá parí lórí ayé mi kó parẹ́ lónìí Jésù sọ pé ó ti parí he declared it on the cross of Calvary that it is finished ohun tí Jésù parí jẹ́ kó bá gbogbo ohun tí ọ̀tá sọ pé òun parí lórí ayé mi rẹ lónìí ọmọlọ́run lárúkọ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ọba tó pọ̀ nípa àtàgbára ohun tí ọ̀tá sọ pé òun parí lórí ayé mi àìrọ́mọ bí mi tá láwọn parí àìrọ́kọ mi tá láwọn parí àríṣẹ́ṣe mi tí ọ̀tá sọ pé òun parí ànànàmàkọ́ bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀kẹ̀tẹ̀ bí orúkọ Jésù mi tó wà màmá ohun tí ayé sọ pé àwọn parí lórí ayé ọmọ rẹ o ní orúkọ Jésù kàdánì makusata ogun tí ọsẹ ipa tọrọ ó parí gbogbo àwọn tó mú tó fi agbára tó dágbára papọ̀ that joint hand in hand gbogbo èèyàn tó fọwọ́sowọ́pọ̀ ìkàtàlí makosata ètò ní ìṣerere jìnnà ètò ní kí n máa ṣe lọ bí kò sí ọ̀nà àbáyọ fún mi láyé gbogbo ohun tí ọ̀tá parí lórí ayé àwọn ọmọ mi gbogbo Olúwa sọ di asán lónìí ó yá màmá mbolo wa ẹ sọ di asán ohun tí ọ̀tá sọ pé òun parí lórí ìdáwọ́lé mi gbogbo níbo ló wà pé Jésù sẹ́ Olúwa bàjẹ́ gbogbo ìṣe ìparí iṣẹ́ òkùnkùn lórí ayé mi o ìṣe ìparí iṣẹ́ òkùnkùn gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa
àmín. Mo fẹ́ kó gbàdúrà ohun tí mo kọ́ rí bí àdúrà mo ṣe ń kọrin yẹn ni pé bàtà ni bàtà fẹ́ dàbí bàtà obìnrin ni bàtà obìnrin ṣùgbọ́n bàtà obìnrin yẹn plastic ni white yẹn fẹ́ kò ṣe white I don't know how to put it white kò ṣe white bẹ́ẹ̀ yẹn ṣe white and a white plastic something bàtà ṣùgbọ́n mo ṣe wo bàtà yẹn ohun tí mo gbọ́ pé ìgbéga ohun tó yẹ kó gbé ọ̀gá ó ga díẹ̀ ohun tó yẹ kó gbé ẹni ga ti sọnù ohun tó yẹ kó gbé ẹni yẹn ga bẹ́ẹ̀ pé àwọn bàtà obìnrin tó máa ń jẹ́ kí èèyàn tí èèyàn bá wọ̀ díẹ̀ yẹn àwọn bàtà ṣóṣòṣó yẹn ni tẹ́ pé tó bá ìlú tó bá gbókè ó fi wọ́n àyè ṣì pápápá ohun tó yẹ kó gbé ẹni ga ó ti sọnù ohun tó yẹ kó gbé ga bàtà yẹn mò ń wò ó ní àwọn ohun tó yẹ kó gbé ẹni kó sọ ẹni sókè ó ló ti sọnù ṣùgbọ́n mo mọ̀ pé alágbára ó lè wárí fún ọ láàárọ̀ yìí tó bá ṣe ọkàn ìpayà tó bá képe tó sì gbàgbọ́ I know that they can find it for you torí kò sí ohun tó sọnù tí Ọlọ́run ò lè wá ọba tó fi igi wá àké jáde nínú omi igi it's impossible kí igi kó mú àké jáde kò yẹ kó ṣẹlẹ̀ igi ò lè múrin jáde that's the miracle behind it pé igi wá àké jáde ẹ pé orúkọ Jésù àní gbogbo ìṣe parí òkùnkùn every finish work of the devil lórí ìrìn àjò ayé mi o ohun tí ọ̀sápá wọn ti parí lórí ọmọ mi o pé kí n gbàgbé bó ṣe máa wà nìyẹn o wo Ọlọ́run tó lè ṣohun gbogbo ẹ bá gbogbo ìṣe parí òkùnkùn jẹ́ lórí ayé mi lónìí ohun táyé sọ pé àwọn ti parí pápátá ohun táyé sọ pé àwọn ti parí lórí ọ̀rọ̀ mi sẹ́ ohun táyé sọ pé kò ṣeé ṣe mọ́ fún mi ẹ̀yin tó pọ̀ nípa àdágbára lónìí ó yẹ sọ di asán ó yẹ bàjẹ́ Ọlọ́run ńlá ni kò gbàdúrà orúkọ Jésù ọba tó pọ̀ nípa àdágbára gbogbo ìṣe ìparíṣẹ́ òkùnkùn lórí iṣẹ́ ayé mi lónìí lórí ọ̀nà mi gbogbo lórí ayé àwọn ọmọ mi ní orúkọ lórí ìdáwọ́lé lórí ìrìn àjò mi ohun tí ọ̀tá sápá wọn ti parí whatever the enemy have complete has finished in my life for me not to have progress in life for me not to be blessed for me not to see the glory ikabakasondoya makoli makushadelebo matotoli makoli makoshada oli makutekeli makatate sodo makuteli makaparapete. Somebody pray. Wokoteli makushadele robakefe lusadele makata landani makushedele mokote gbogbo ohun tí ọ̀tá ti parí ohun tí ọ̀tá ti bàjẹ́ wáta ohun tí ọ̀tá ti dàrú ohun tí ọ̀tá sọ pé ó jìnnà sí ayé mi ó yá níbo ló wà sẹ́ bí orúkọ Jésù gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. ìwé tó ti ṣe àpérè yẹn jẹ́ ká tún rán wa létí you can do that at least in 20 so I don't say you should share it 20 times. To me, sharing 20 times to your page don't make any sense to me. But share it to 20 people. That will be better. Sharing 20 times to your page don't make any sense. But sharing it to 20 people, I think you find 20 people to find that you can send it to. That better. If you share it 20 times on your page, for me, share it 1 time, it's okay, but 20 times on my page, share it to 20 people. Find 20 people to share it to. Why on 20? Ogun. Is it Ogun? Why in your Ogun? Send it. Hallelujah. Send it to 20 people. If you want to see in 20, ìyanu kò ṣẹlẹ̀ pastor mi ní 20 ṣe fún Ọlọ́run ṣùgbọ́n 20 you need 20 so find 20 and I know as you obey the Lord Jehovah God will do great bẹ́ẹ̀ ṣe gbọ́ràn bẹ́ẹ̀ ṣe ṣe and until we have a deal with God that anytime we share by day before God and remember the blessing increase so that's how your blessing is going to increase and until bí ọjọ́ ń dàgbà sí ni bẹ́ẹ̀ ni ó máa dàgbà lóhun rere so do it and I know the Lord God will surprise you. Ẹ pé orúkọ Jésù àníṣe bá ṣe ẹni bí jẹ́ lórí ayé mi ẹni bí tó dúró tì ọ́ láti kékeré Jésù Hẹ́rọ́dù dúró tì ní láti kékeré rẹ̀ ní àgbà tó ti bí ní Hẹ́rọ́dù dúró tì pé àníṣe òun á pa ògo rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ló gbé Bíbélì sọ pé ó ní tó bá lè ṣe igi yìí sí igi tútù
mélòó igi gbígbẹ mélòó ìwọ tó bá fẹ́ ṣe èsè òun tí Jésù wá sínú ayé láti wá ṣàánú tí àwọn èèyàn sì wò pé àníṣe wàá kú ni kò ní ṣe ṣe ogun yẹn àti kékeré rẹ ni inú ayé ogun ni Jésù Olúwa tá à ń tẹ̀lé Jésù tó jẹ́ Ọlọ́run tí ayé bá wò bẹ́ẹ̀ pé ó dínà kó kú pé kí ògo mọ́ tàn tí àwọn tiẹ̀ tó tà á fún àwọn Róòmù láti pa á wọ́n sì pa á lóòótọ́ ohun tó ń gbàgbé ni pé Ọlọ́run ni ká ní Jésù jẹ́ Ọlọ́run ògo yẹn ò bá wọ mi bẹ́ẹ̀ ni ògo yẹn ò bá wọ mi bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé ó ní if the king of this world should have known they should have not crucified the Lord Jesus Christ ká ní wọ́n mọ̀ ni kọ́ mọ̀ pé ológo ni wọ́n ní pa bẹ́ẹ̀ ṣùgbọ́n àtògo rẹ̀ wọ́n ní kó wọ mi bẹ́ẹ̀ ṣùgbọ́n agbára jíǹde sọ̀kalẹ̀ wá ó ní áńgẹ́lì Olúwa sì sọ̀kalẹ̀ wá ó sì yí gbogbo òkúta ibojì náà kúrò ẹ fi orúkọ Jésù lé èní mọ́jọ́ dọ̀la nínú àdúrà yìí ó yẹ sọ̀kalẹ̀ wá kàlípà rabakútakàtà kàdálì màkúṣàdà rúdàkítẹ̀kẹ̀tẹ̀ gbogbo agbógo sálọ àtẹ ògòrì tí ń bẹnu ayé mi o ó yẹ tójú tì í ó yẹ já ògo ayé mi padà ó yẹ ọmọlọ́run polówà màkàkà sọ́dọ̀ bá ṣẹ̀kẹ̀tẹ̀ rẹ́bàkàtàkàtà ẹgbẹ́ ògo ayé mi wá ìkà nànánànà gbogbo adótójú ọ̀nà ayé ẹni èyí tí ò fẹ́ kó rọrùn àìní màkàsàdà ẹni tó gba àṣọsàdù tí ò fẹ́ kí n ga gbogbo ẹni tó gba ìgbéga mi sọnù oyè somebody open your mouth and pray ọmọdé ńlá ni kò gbàdúrà ẹ̀dá ayé mi padà 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 ẹ̀dá ògo mi padà ní orúkọ Jésù oyè bolowa ìkàmàbọ sọjọ tẹlẹ ẹni makata dùà lórúkọ Jésù Kristi Olúwa wa èyí tẹ ṣe yẹn àṣẹ 20 times okay lórúkọ Jésù Ọlọ́run kò dá yín lóhùn ohun tẹ́ ń fẹ́ kọ́ Ọlọ́run kò ṣe fún yín bẹ́ẹ̀ ni ó sì rí Olúwa gbà á Olúwa gbà á o Olúwa gbà èmi o Olúwa gbà á fún mi Olúwa gbà bàbá Olúwa gbà á o Olúwa gbà èmi o Olúwa gbà fún mi ayérayé pàṣẹ o Olúwa gbà á o Olúwa gbà èmi o Olúwa gbà fún mi Olúwa gbà lórí ọmọ Olúwa gbà tèmi o Olúwa gbà fún mi Olúwa gbà kábíyèsí bàbá o Olúwa gbà o Olúwa gbà tèmi o Olúwa gbà fún mi Olúwa gbà o Olúwa gbà o Olúwa gbà tèmi o Olúwa gbà ó yá pé Jésù Olúwa gbà Olúwa gbà o Olúwa gbà tèmi o Olúwa gbà fún mi ayérayé gbà o Olúwa gbà rèmi o Olúwa gbà Olúwa gbà o Olúwa gbà rèmi o Olúwa gbà fún mi Olúwa gbà rèmi o Olúwa gbà lórí ọmọ lórí iṣẹ́ Olúwa gbà rèmi o Olúwa gbà lórí ayẹsẹ́ Olúwa gbà rèmi o Olúwa ó yàtọ̀ fún ẹlẹ́dàá rẹ̀ níṣẹ́ o Olúwa gbà rèmi o Olúwa gbà fún mi Olúwa gbà rèmi o Olúwa yìí máa kó sàdàgàdàgà sòtẹ́rì máa kó sàdàgàdà ó yá lórúkọ Jésù Olúwa gbà rèmi o Olúwa gbà Olúwa gbà rèmi o Olúwa gbà ànànáyà Olúwa gbà rèmi o Olúwa gbà ó yá gbàrí ayé mi fún mi Olúwa gbà rèmi o Olúwa gbà Olúwa gbà rèmi o Olúwa gbà ó yá gbàṣẹ àìlè máa kó sọ̀nà yìí bàrà Olúwa gbà rèmi.
orúkọ Jésù bá mi wárí yìí. Orúkọ Jésù Olúwa wárí ayé mi jáde. Ìdílódìdì ògo ayé ẹbí kó tó o bá tètè rí ayé ẹni èèyàn ní rí ìrọ̀rùn tí o bá tètè rí ògo rẹ̀ lò ọjọ́ á lọ. Ẹ bí orúkọ Jésù gbogbo tí ayé gbà sọ tí ò jẹ́ ń ga, gbogbo bàtà ìgbéga mi tí ayé jí mọ́ mi lọ́wọ́, gbogbo bàtà ìgbéga mi tó sọnù ohun tó yẹ kó nà ọ́ sókè, ohun tó yẹ kó mú ọ ró, èyí tí ayé kó mọ́ mi lọ́wọ́, ẹ̀yin ogun ọ̀run ẹ dá padà, ẹ gbárí ayé mi fún mi. Rẹ́ẹ̀lì máa kó ṣàyà, ẹ gbárí ayé àwọn ọmọ mi fún wa, àwọn ọmọ mi kó rógo wọn lò, àwọn ọmọ mi kó rógo wọn lò. Borúkọ Jésù màmá, àìní máa ṣàyà, ojú ò gbọdọ̀ tì mí. Ẹ gba ògo mi jáde, 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 ẹ gba ògo mi jáde. Àìní máa ṣàyà, àìní máa kárí ṣàyà, ìlí máa kó ṣàyà, ìnana máa kó ṣòtòtò, ó máa kó tàtẹ́. Borúkọ Jésù. Ask the Lord to collect your glory for you. Mo fẹ́ rògo mi lò, mo fẹ́ rògo mi lò, mo fẹ́ rògo mi lò, mo fẹ́ kí ìrọ̀rùn kó dé bá mi. Èmi náà fẹ́ wọnú ògo lọ. Ika baba sototo yaba. Le prende lima saida. Lórúkọ Jésù mi tó wàṣẹ. Ojúbú àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Ẹ porúkọ Jésù. Olúwa bá ogun ayé mi wí lónìí. What about Pharaoh? The Lord I rebuked Pharaoh. The Lord should rebuke the strong man of your life. Alágbà tí ń yọ mí lẹ́nu. Alágbà tó ní òsì ọ̀nà fún ìṣeré mi. Olúwa, àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí. Ọmọ Kẹ́hìndé gbàdúrà. Ọmọ Kẹ́hìndé. Olúwa. Àwọn tí yọ ayé mi lẹ́nu ti pọ̀ tó yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó ń wí nígbà tèmi pé ìrànlọ́wọ́ kò sí fún mi nígbà tí Olúwa dìde Olúwa ó ṣàṣà fún mi. Ó dán kí Ọlọ́run kó jẹ́ bí ààbò fún ọ. Olúwa, àwọn tí yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí bóyá. Olúwa, àwọn tí yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó ń wí nípa tèmi pé ìrànlọ́wọ́ kò sí fún mi nípa tí Olúwa dìde Olúwa ó ṣàṣà fún mi. Olúwa, àwọn tí yọ
ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó wí nípa tèmi pé ìrànlọ́wọ́ kò sí fún mi nípa ti Olúwa. Ìdè Olúwa ó ṣá àwọn mi ta ló ń wò ọ́ bí àdúrà rẹ ò nígbà. Àìní máa ṣàìdá ta lórí ọ̀ lórí láì tó lè lò ṣe. Pé má dààmú ara rẹ ò ní wá. Àìní máa ṣàìdá ìyanu ò ní ṣẹlẹ̀. Bàbá Olúwa o, àwọn tí yọ ayé mi lẹ́nu ti mọ̀ bóyí. Bàbá Olúwa o, àwọn tí yọ iṣẹ́ mi lẹ́nu ti mọ̀ bóyí. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó fi nípa tèmi pé ìrànlọ́wọ́ kò sí fún mi nípa ti Olúwa. Ìdè Olúwa ó ṣáà fún mi. Dápọ̀ orúkọ Jésù. Olúwa má jẹ́ kí ìmọ̀ta ṣẹ lórí mi. Gbogbo àwọn tó ń rò pé mi ní rọ́mọ bí, gbogbo èèyàn tó ń rò pé tó ń pinnu rẹ̀ pé mi ní rí àṣeyọrí, ẹ má jẹ́ kí ìpinnu wọn kó ṣẹ lórí mi. Gbogbo alágbá tó ní mi ní rí ṣiṣẹ́, gbogbo alágbá tó ní mi ní rọ́gò mi lò, alágbá tó ní kó ṣiṣẹ́ kàkó má jẹ́ ń bẹ̀, alágbá tó ní kó dààmú lọ́dọ̀ ọmọ kó má rọ ọmọ kórè. Ayé máa ṣàìdá. Olúwa dójú ti ogun náà. Àwọn tó ń yọ mí lẹ́nu ti pọ̀ o. Àwọn tó ń yọ ayé mi lẹ́nu pọ̀ tó yẹ. Àwọn tó sọ pé kò sẹ́nà fún ìṣeré mi. Ó yá màmá lẹ́kọ̀ọ́ lánà kó gbàdúrà. Àwọn tó ń yọ mí lẹ́nu. Olúwa dójú tì wá. Olúwa dójú tì wá. Ó yá orúkọ Jésù. Olúwa àwọn tó ń yọ mí lẹ́nu pọ̀. Àwọn tó ń yọ mí lẹ́nu pọ̀. Àwọn tó ń yọ mí lẹ́nu pọ̀. Àwọn tó sọ pé àdúrà tó ń bá yẹn nínú ń ṣe. Ní orúkọ Father, shame them, O God. Somebody pray. Lánà kó gbàdúrà. Olúwa àwọn tó ń yọ iṣẹ́ mi lẹ́nu pọ̀. Olúwa dójú tì wá. Ó yá. Àbálà lánà kó gbàdúrà. Àwọn tó ń yọ ayé mi lẹ́nu pọ̀. Olúwa dójú tì wá. Ó yá. Màkáyà. Àìlè màsáìdà. Dúà. Lórúkọ Jésù Kristi. Olúwa wá. Ìdí tó fi múra rèé, ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ sí ẹ mọ̀ pé ignorant of a man can be also. Àìmọ̀kan ènìyàn lè wà pé èèyàn ò mọ̀ nǹkan kan. Ignorant or lack of knowledge. People are destroyed because of lack of knowledge or wisdom. I know wisdom can when someone don't have wisdom to do things, it can destroy someone's life. Tí o bá ní òye láti ṣe nǹkan kan, only my people are perished because of lack of knowledge or wisdom in their life. Mo pé yẹn wà. Ṣùgbọ́n wọ́n náà wo nǹkan kí ló wà lé. What is the cause of that very problem in your life? Even if someone is lacking of wisdom, Sátánì máa ra yẹn yé. Even if someone is lacking wisdom, that's why you need to seek for it and search for it with prayer and you by seeking. Kí yẹn wá. Even kó bá wò pé kí ló ń ṣẹlẹ̀ pé gbogbo èèyàn ń rọ́mọ, èmi ò rọ́mọ. Kí ló ń ṣẹlẹ̀ pé gbogbo èèyàn níwèé ìgbélú, kí mi níwèé ìgbélú, kí ló le kí ni mo kólẹ̀ tó sọ pé ó ti fẹ́ èmi. What are things that you have submitted and they are saying no to you? What are things that you are doing? Kí ló ń ṣe? Táyé sọ pé kò sí ọ̀nà fún ẹsẹ̀. Tó sọ pé àní ìwọ gbàgbé ẹ̀ ò lè dìde. Ìwọ gbàgbé ẹ̀ ò lè ṣeré. And it has been there in the beginning. You can look at the life of Joseph. Even though you can look at the scripture. They told Joseph, and why you confirm it, the brethren of Joseph told Joseph that we will see how that what you have told us will come to pass. Mahamari bí àlá tó sọ yẹ pé àwa tẹríba fún ẹ o, àmàrí bó ṣe máa ṣẹ. Wọ́n sì gbógun tì í. Wọ́n sì tà sí oko ẹrú láyé. Tí ò bá ṣe májẹ̀mú Ọlọ́run àti Joseph tó dó pẹ̀lú Ọlọ́run kò bá kú sóko ẹrú. Ta ló dó tì wọ́n náà tó ní kò sí ọ̀nà fún ìṣerere sẹ́. Àní gbàgbé ẹ̀ o lè jẹ wọn mọ́. Gbàgbé ẹ̀ o lè rọ́mọ ránṣẹ́. Ẹ pe orúkọ Jésù. Ta ló sọ pọ́ tì pé ìwé ìgbélu yóò ní bọ́ sí. Bí mo ṣe ń tiraka tó ní kàgà ní màkàsàtà. Bí mo ṣe ń wá kiri tó sọ pọ́ tì ó pé ìrìn àjò mi ò fún ni. Ó yẹ Olúwa dójú ti agbára náà. Ó yẹ ṣe àṣà fún mi lónìí. Ṣe àṣà fún mi. Tẹ kàtàgàdà kìtẹ̀lé màkàtà lọ́wọ́ alágbára náà. Lọ́wọ́ alágbára náà. Lọ́wọ́ ìmọ̀ náà. Ó
Olúwa ṣe àṣà fún mi ọmọ náà lanu kó gbàdúrà Olúwa ṣe àṣà fún mi lọ Olúwa ṣe àṣà fún mi láàárọ̀ yẹn Olúwa make a place of refuge for me make a place of refuge for me be my place of refuge o God Olúwa ṣe àṣà fún mi láàárọ̀ yẹn Olúwa ṣe àṣà fún ayé mi láwọn ogun tó lé mi ká láwọn ogun tó dé òṣè ògo oyá màmá gbàdúrà àìní màkàsà ìdí lìnà màkúta gàdàyà oyá ṣe àṣà fún mi 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 láàárọ̀ yìí 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 lọ́wọ́ ogun yìí ṣe àṣà fún mi lọ́wọ́ ogun yìí ṣe àṣà fún mi lọ́wọ́ ogun yìí ọmọdé lanu kó gbàdúrà lanu kó gbàdúrà ní lanu kó gbàdúrà ní mo ní lanu kó gbàdúrà ní mo ní kó lanu kó gbàdúrà ní kí ẹni tó pọ̀ ní pàtàgbára kó ṣe àṣà fún ọ ní orúkọ Jésù fẹ́ tó pọ̀ ní pàtàgbára kó ṣe àṣà fún ọ fẹ́ tó pọ̀ ní pàtàgbára kó ṣe àṣà fún ayé rẹ lónìí Olúwa ṣe àṣà fún mi Olúwa ṣe àṣà fún mi Olúwa ṣe àṣà fún mi àìlímàkó sàlíà àìlímàkú sàtàlíà àìlímàkú takàjà àìlímàkú tẹkẹtẹ àìlímàkú sàtìlíà ó yọ ṣe àṣà fún ayé mi lónìí lọ́wọ́ ogun àbínibí lọ́wọ́ ogun ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní orúkọ Jésù lọ́wọ́ ogun tí ò fẹ́ kiri orí gbà ó yọ màmá níbo ló wà ó yọ yìí màkú sàtàlíà ó yọ ṣe àṣà fún ayé mi ṣe àṣà fún ayé àmàmà mi gbogbo ní orúkọ Jésù be my place of refuge 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 ṣe àṣà fún mi lónìí ṣe àṣà fún mi lónìí kó gbà mí lọ́wọ́ ogun tó lé mi káyé gbogbo ẹni tó ní kò sí ọ̀nà ẹni tó jí ògo gbé ẹni tó gbé ògo sálọ ní orúkọ Jésù lọ́wọ́ àgbà tó dààmú mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pé orúkọ Jésù ẹni tó ṣayé mi lọ́sẹ̀ tó tún dó tì mí ẹni tó ṣe ọ́ tó tún dó tì ìpàníṣẹ́ ẹlòmíì wọ́n á ṣe wọ́n á filẹ̀ wọ́n á bá tiẹ̀ lọ wọ́n pe ogun lé nìyẹn ogun lé ẹni tó ṣe ọ́ lọ́sẹ̀ tó tún dó ogun ìta kò sógun tí ò lè pààyàn ogun ọ́fíìsì nìkan lè pààyàn àìmọye tó ogun ọ́fíìsì ní bá tiẹ̀ jẹ́ ṣùgbọ́n ogun tó burú jù tó lè sá fún ogun lé yẹn ogun ẹ̀jẹ̀ kó o sá sọ́tún kó o sá sósì wọ́n ti máa ń pa rẹ̀ kò síbi tó fẹ́ sá lọ ogun tó tẹ́ pé ó ṣòro nu ogun lé ogun ọ́fíìsì tó bẹ́ pé tó bá múra dáadáa ogun ọ́fíìsì bá táyé ẹlòmíì jẹ́ o ayé àbàjẹ́ wáta ogun ará àdúgbò tó bá pàkà rẹ̀ ọkọ̀ ládùúgbò mẹ́rin possible can tán bá ti damage if they have never put too much damage on you ní tó bá pàkì báàgì ẹ̀ tán bá rí ọmọ ní tó bá gbàdúrà ó lè bá ṣẹ́ ẹ jẹ́ kú lọ wọ́n iṣẹ́ mi ọ̀tá lè ṣe sẹ́lómi lára a máa gbé kiri títí ayé ẹ̀ ní àmì ní iṣẹ́ àmì lára èèyàn iṣẹ́ àmì wà àmì ni wọ́n fi àmì sí olú ẹ̀ lára iṣẹ́ àmì a work of mark that enemy have marked someone kó lọ sí kútú wéńjì kó kú òbí kó lọ sí Australia kó lọ sí kíní kó lọ sí ibi kó bá wò lọ àwọn tó wà bẹ́ẹ̀ wọn bá ṣe lọ ni iṣẹ́ àmì nìyẹn àwọn bẹ́ẹ̀ ni mo sọ àwọn tó wà ń bẹ̀ kó bá school Nàìjíríà kó wá sí Amẹ́ríkà àwọn tó wà l'Amẹ́ríkà akẹ́kọ̀ọ́ àgbógun náà ṣáà 8 mo tún débi wọ́n tún 8 mi náà mo ti ń pẹ́ kí ló ṣẹlẹ̀ náà ta ni mo ṣẹ̀ náà iṣẹ́ àmì nìyẹn àwọn àmì wọn ti fa àmì sórí ẹ̀ lára kò bá a lọ Ọlọ́run fẹ́ àmì sí Kéènì lára Kéènì bẹ̀rù pé ẹni sáǹsá ni òun ẹni tó bá rí wọn á pa àwọn olófẹ́ pa kò tí ì ṣe nìkan láyé gbà yẹn ṣùgbọ́n but the mark of evidence of that sin is upon him that is too much for his life. Gbogbo iṣẹ́ àmì ní ara mi every works of evil mark upon me. Gbogbo iṣẹ́ àmì lára mi pé ohun tó bá kúrò Nàìjíríà ló tún fèsì ní Amẹ́ríkà ló tún fèsì lẹ́nu iṣẹ́ yẹn ohun tó fi village ẹ sílẹ̀ ló tún bá pàdé lẹ́kọ̀ọ́ ohun tó fi sílẹ̀ lé bàbá ló tún bá pàdé lé ọkọ ohun tí mo gbó tún lé dáàdì mi ni mo tún rí bí lé ọkọ yìí náà masaida kaili makai sakaria gbogbo iṣẹ́ àmì ẹni òkùnkùn lára mi nínú ayé àwọn ọmọ mi ohun tí wọn náà go through tó ń rí inú ayé ọmọ yẹn náà iṣẹ́ àmì rè inú ayé ọmọ yìí ohun tí mo là kọjá lọ́mọ yìí tó ń là kọjá yìí ohun tí wọn náà gbà kọjá láyé ẹ ló tó ń rí inú ayé ọmọ rẹ pé kí lè rí ọmọ yìí tó fẹ́ ẹsẹ̀ mi rè iṣẹ́ àmì ni ẹ pe orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run ẹ fi ẹ̀jẹ̀ Jésù pa iṣẹ́ náà rẹ lónìí masaida ẹ̀jẹ̀ Jésù ó yá fi ẹ̀jẹ̀ rẹ pa iṣẹ́ náà rẹ lónìí ẹ̀jẹ̀ Jésù pa gbogbo iṣẹ́ àmì tí ọ̀tá sá sí mi lára torí mi ò ní rí bí wọ̀
tó ní mi ò ní rí gbé, tó ní mi ò rí bí kókó ṣe, ìlì máa kàpá every works of the evil back over your life. Ẹ̀jẹ̀ Jésù, ó yẹ pàṣẹ mi rẹ́nu ayé mi ó, ọba ńlá ní kó gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù, ẹni tó pọ̀ ní pàtẹ agbára, àìlì kàsáìlà, gbogbo iṣẹ́ mi ní ara mi, gbogbo iṣẹ́ mi nínú ìran mi, gbogbo iṣẹ́ mi nínú ayé àwọn ọmọ mi, o tó farahàn nínú ayé ló ń farahàn nínú ọmọ yẹn, yìí lè máa ká bákà sàkàtà, o tó làkọjá lọmọ yẹn ń làkọjá yẹn o, àìlì máa ká sàtàtà, ibi tí ayé gbé ayé ẹ̀ sí ló fẹ́ gbé ayé ọmọ rẹ̀ sí, àìlì kàsáìlà kàtà, o tó fi sílẹ̀ sẹ́yìn náà tó fẹ́ tì ọ́ síbi tó wà yìí, níbo ló wà sẹ́, bí orúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run ẹ sọ iṣẹ́ ìdí asán lónìí, ó yá máa yá àwọn yóyóyóyóyóyá màkàyè màkàsátàyà ẹ bá ṣe ìjẹ lónìí láàárọ̀ yẹ iṣẹ́ ìdáná gbogbo iṣẹ́ àmì tí ò fẹ́ kí n ró lóore ìgàlàbàgàlàbà àìlè màkà pàpàpà bẹ́tẹ̀tẹ̀ àìlè màsáìdà. Thank you my father. Dúà lórúkọ Jésù Kristi Olúwa wa, gbogbo ohun tó bá fi ẹ̀jẹ̀ ẹranko ṣe, ohun tó bá lo gbogbo ẹ̀jẹ̀ ẹranko fún, ní orúkọ Jésù Olúwa bàjẹ́ lónìí. Gbogbo abitọ́ máa ti máa ń gbóòórùn ibi tó bá wà o, gbogbo mi kò ní kí n dárúkọ ẹranko yẹn, gbogbo ohun tó mẹ́ pé ibi tó bá ti wà ayé á gbóòórùn ẹ̀, wọ́n máa ń gbóòórùn rẹ̀ ni, wọ́n sì ní ẹranko tó ń lò láti gbóòórùn ẹ̀, kò síbi tó bá wà wọ́n á gbóòórùn ẹ̀, o ò lè sápamọ́, òórùn rẹ̀ ló máa ń rùn bá wọn. Ohun tó sì lò ẹranko tó lò láti fi ṣẹ́yàn fún ẹ pé ibi tó bá wà wọ́n á gbó o bá àṣà kútú wẹ́njí, they can smell you. Ohun tí mò ń sọ fún wa ẹranko tán lò yẹ kò nídìí kí n sọ, ṣùgbọ́n gbogbo iṣẹ́ yẹn tán lò láti máa fi wá ẹ kiri, láti máa sniff ẹ, láti máa gbóòórùn ẹ pé kó wà bá ó ti ń lọ, àwọn ọmọ tó ń lọ lónìí wọ́n ti gbóòórùn ẹ, wọ́n ti mọ ibi tó ń lọ. Ní orúkọ Jésù ọ̀rọ̀ kó bà iṣẹ́ náà jẹ́, Olúwa bà iṣẹ́ náà jẹ́, Olúwa bà iṣẹ́ náà jẹ́, gbogbo iṣẹ́ òkùnkùn, gbogbo iṣẹ́ níbí, iṣẹ́ ajínigbé lójú àlá, gbogbo àti dìkìrì bọ̀ ní kí ni ayọ̀júmọ́ káyọ̀lẹ́ máa kọ́ pẹ̀rẹ̀dẹ́ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀, iṣẹ́ ajínigbé lójú àlá tó bá kú díẹ̀ kíní ẹ bọ̀ tó bá ti ní àlàkìrà láyìn ajáde wọ́n gán ti mọ̀ kó tó bá ti lálà yẹn gbàgbé ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Ní orúkọ Jésù ọ̀run kò sọ di asán, àmín. Sàmì dáadáa ó lè máa kó làbà ká sàdá gbogbo iṣẹ́ níbi ní ìdàtẹ́lì ní ìrìn àjò ẹ̀, gbogbo alágbá tó ní ìrànlọ́wọ́ jí pípọ̀ ẹni tó máa rìn lọ́wọ́ láyé kó jìnnà ní ayé màkúrò power style kọ́ríà, gbogbo iṣẹ́ níbi pé ẹni tí ó máa rìn lọ́wọ́ pé kó má rí, pé kó dẹ́rù ẹgbẹ́ láyé ni, pé ìrànlọ́wọ́ jìnnà sí ọ. Ní orúkọ Jésù lónìí ìwọ ibi àṣà ńlá, ìwọ ibi ìsádi agbára, ní orúkọ Jésù ó yá gbà mí lónìí, àmín. Gbà yé àwọn èèyàn lónìí, ó yá gbà yé àwọn èèyàn lónìí, gbà ṣẹ́ wọn lónìí, gbà yé ọmọ wọn lónìí, gbà yé ayé wọn lónìí, gbà wọn lónìí, gbà wọn lónìí, gbà wọn lónìí, gbà yé wọn lónìí. Olúwa gbà wá, Olúwa kó gbà yẹ, Olúwa kó gbà yẹ, ó lẹ sátọ̀ wá, ó lẹ sáyà, mo sá wọnú rẹ lọ, mo sá wọnú rẹ lọ, àgbàdá ayérayé, ó yá, mo sá wọnú rẹ lọ, mo sá wọnú rẹ lọ, mo sá wọnú rẹ lọ, àgbàdá ayérayé, Jésù. Oya
sí. Àpáta ayérayé bàbá mi. Óyá 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 àpáta ayérayé. Óyá óyá ó. Màílì màkàsà. Ráyà lè mọ̀kò sọ́ndà yàkàdáyà. Óyá óyá lórúkọ Jésù. Àpáta ayérayé. Ó sáwọ̀lú rẹ̀ lọ. Ẹ pọ orúkọ Jésù. Ẹni máa Ísírẹ́lì wọ mo sátọ̀ wá. Ẹni máa Ísírẹ́lì wọ mo sáyà. Ó yá gbà mí tọmọtọmọ. Gbogbo alágbára tí ń tilẹ̀kùn ìṣeré mọ́ mi. Alágbára tí ń tilẹ̀kùn ìṣeré mọ́ ọ. Ọlọ́run lè gbà, agbára kankan ò lè gbà o. Kò sí babaláwo kan tó lè gbà ẹ́. Èyí tí mo sọ bẹ́ẹ̀ fún ọ ni o bá ṣògùn jù bẹ́ẹ̀ lọ. Ìyà ló bá kó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí aláàfáà kan tí ó gbọ́. Ọlọ́run ni ó gbọ́. Ó yá wo Jésù yìí dáadáa kó tó ọ sílẹ̀ sẹ́. Ẹ pe orúkọ Jésù. Ayé Mọ̀sáìdà. Gbogbo bí tó bá ti fọ́ ẹyin mọ́lẹ̀ tó fi ayé rẹ̀ pe ẹyin. Ìtàn wo mọ́lẹ̀ báyìí màkáyà. Alágbára tó lè túṣà. Alágbára tó lè túṣà kó túṣà fún ọ. Àmín ṣàmìládà. Alágbára tí ó lè túṣà. Ohun tí ayé fọ́ mọ́lẹ̀ ó ti fọ́. Ohun tí ayé fọ́ mọ́lẹ̀ tó ti fọ́. Alágbára ńlá tó lè túṣà. Ètí ṣe Jésù. Alágbára tó lè tó ti bàjẹ́ ṣe. Aṣọ lórí búkọ lórí rẹ̀. Ayé màkáyà. Arákùnrin yẹn ó pin fún. 38 years ló fi láyé gbé jókòó. Ṣùgbọ́n ọ̀run gbèdì lọ́lọ́kan. Ìwọ Jésù tó gbé ọkùnrin yẹn dìde. Ọjọ́ kan ló gbé ayé rẹ̀ dìde. Gbogbo èèyàn tó wọnú àdúrà ìwà. Èyí tí ayé dáwọ́lé. Èyí tí ayé mú ìrìn àjò wọn mọ́fọ́. Ní orúkọ Jésù. Ó yá gbé wọn dìde. Àmín. Ayé Mọ̀sáìdà. Ó yá gbé wọn dìde. Àmín. Gbogbo tí ayé dì mọ́ ọ lọ́wọ́. Ayé Mọ̀sáìdà. Èyí tí ayé jí gbé. Ọ̀run kò gbé ní ọ lọ́wọ́. Àmín. Ẹ bí orúkọ Jésù. Ìwọ mo sátọ̀ wá lónìí. Ó yá mo sáré rẹ lọ. Ó yá tó ń táyé ti bàjẹ́ ṣe nínú ayé mi o. Ní orúkọ Jésù. Tó ń táyé ti bàjẹ́ nínú ayé ọmọ mi o. Ayé ni wọ́n tó tún tó mú ju ayé kúrò. Ó ní kí ìmọ́lẹ̀ wà. Ìmọ́lẹ̀ sì wà. Ohun tí ayé bàjẹ́ lórí ìrìn àjò mi. Ẹni máa Ísírẹ́lì túnṣe. Olúwa túnṣe. Olúwa túnṣe. Olúwa túnṣe. Àwọn àlànà kò gbàdúrà. Ó bá kẹ́gbẹ́ Jésù lọ́rọ̀. Olúwa tú iṣẹ́ mi ṣe. Olúwa tú ayé mi ṣe. Olúwa tú ayé ọkọ mi ṣe. Olúwa tú ìrìn àjò mi ṣe. Olúwa tú ìdáwọ́lé mi ṣe. Ojú ògbúdọ̀ tì mí. Ojú ògbúdọ̀ tì mí. Ojú ògbúdọ̀ tì mí. Ayọ̀ àtà ògbúdọ̀ yá ayọ̀ ìṣẹ́gun lórí mi. Ọ̀tá ògbúdọ̀ sọ pé àwọn borí mi o. Ọ̀tá ògbúdọ̀ sọ pé àwọn borí mi. Ìwọ tó lágbára ìwọ tó ju gbogbo òrìṣà lọ. Ìka pàpà sàtà. Màtótótó ni à. Ẹ fi orúkọ Jésù. Torí mi ṣe bàbá. Torí mi ṣe bàbá. Tú iṣẹ́ mi ṣe bàbá. Ayé ti dáwọ́lé túṣe. Bó ṣe yẹ kó rí rèé kọ́. Sọ fún Ọlọ́run bó ṣe yẹ kó rí kọ́ rèé bàbá. Màsá tàtàtàtà. Sọ fún Ọlọ́run bó ṣe yẹ kó rí kọ́ rèé. Mo kọ́ bàkú sàtẹ̀. Ojú gbogbo òrìṣà lọ. Ó màsá tàtà. Olúwa ti tóbi tó. Olúwa ti tóbi tó. Ayé kò gbẹ̀yìn, ọ̀run kò gbẹ̀yìn. Olúwa ti tóbi tó. Ó tóbi jù. Olúwa ti tóbi tó. Olúwa ti tóbi tó. Ayé kò gbẹ̀yìn, ọ̀run kò gbẹ̀yìn.
máa ṣoore ọ̀fẹ́ báyìí ẹ gbé orúkọ Jésù. Ọlọ́run tí mò ń sìn, Ọlọ́run tí mo gbẹ́kẹ̀lé, ó pọ̀ ju ogun ayé mi lọ. Má wò mí ràn mọ́ bàbá kí ayé mi jìyà. Ṣé ogun ayé rẹ ló pọ̀ jù fún Ọlọ́run kọ́ lọ́run ò lè mú kúrò ni? Tàbí ìdààmú rẹ lọ́lọ́run ò lè mú kúrò? Ẹ pe orúkọ Jésù, ó tóbi ju ohun tí mò ń go through lọ bàbá. Ẹ jẹ́ kí ayé mi kó ní ìtura. Ìwọ mo tàn wá láàárọ̀ yìí o. Gbogbo ẹ̀tọ́ tó ti sọnù fún mi, ẹ dá padà sẹ́. Bring it all my blessing back to me. Ẹ jẹ́ kí n rí ọwọ́ orí ìwọ Ọlọ́run lórí ayé àwọn ọmọ mi. Ìwọ tó sòkú di alààyè, ìwọ tó sòkú di alààyè, kí ló wá lè ṣe? Ìwọ tó sọ òkú tó jẹ́ kí òkú dìde. Ohun tí èèyàn ò lè ṣe nìyẹn tí èèyàn bá kú tán nù. Ṣùgbọ́n Ọlọ́run yìí sọ òkú di ààyè. Tó o bá sọ òkú di ààyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, jẹ́ kí gbogbo tó ti dòkú lórí ayé mi kó di ààyè. Ẹ dá olóore padà sínú ayé mi. Ẹ dá ìrànlọ́wọ́ padà sínú ayé mi. Ẹ jẹ́ kí ayé tèmi náà kó rógbòlò. Abala ńlá ni kò gbàdé, ó tóbi jù kí n jìyà lọ. Ó tóbi jù kí n sọkún lọ. Ó tóbi jù kí ọ̀tá yọ̀ mí lọ. Ó tóbi jù kí n jẹ gbèsè lọ. Ó tóbi jù kí n má rọ̀ mọ́ bí lọ. Ó tóbi jù bàbá. Ẹ ran ayé àwọn èèyàn yìí lọ́wọ́. Gbogbo èèyàn tó wọnú àdúrà ẹ̀ wá. Ẹ rí orí Olódùmarè láàárọ̀ yìí. Gbogbo èèyàn tó wọnú àdúrà ẹ̀ wá. Ẹ rí orí Ọlọ́run láàárọ̀ yìí. Gbogbo èèyàn tó wọnú àdúrà ẹ̀ wá. Ẹ gba ìtúsílẹ̀. Ohun tó mú ọ wọnú àdúrà ẹ̀ wá kó pòórá kó mọ́ rí má. Ohun tó mú ọ wọnú àdúrà ẹ̀ wá, Ọlọ́run ìpè bàbá arúgbó ọjọ́ yẹn, Màkáìlì Màsáìdà. Ọlọ́run ìpè bàbá arúgbó ọjọ́ yẹn, Màkáìlì Màsáìdà. Ohun tó mú ayé àwọn èèyàn wọnú àdúrà ẹ̀ wá, ohun tó mú ọ wọnú àdúrà ẹ̀ wá lórí ọmọ, ó yá kó pòórá. Ohun tó gbé ọ wọnú àdúrà yìí, ó yá kó pòórá. Ohun tó fẹ́ ṣe ni kó ṣe bàbá. Ohun tó sọ pé ó ṣe, ohun tó ló ṣe. Olúwa wá ṣe fún wa o bàbá. Ohun tó sọ pé ó ṣe o bàbá. Olúwa wá ṣe fún wa bàbá o. Ohun tí ó mú mi bàbá ṣe fún mi. Óyá óyá o. Ohun tó ló ṣe. Olúwa wá ṣe fún mi. Óyá óyá. Ohun tó ló ṣe. Olúwa wá ṣe fún mi. Óyá óyá o. Ohun tí ó mú mi bàbá ṣe fún mi. Ohun tí ó mú rẹ̀ dùn bàbá ṣe fún mi. Ohun tí ó máa yé wa dùn bàbá ṣe fún wa lórí ọmọ o. Ohun tí ó mú mi dùn. Ó yá 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 lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ohun tí ó mú wa dùn sẹ́. Ohun tí ó mú wa dùn. Ó nàkáyọ̀ rẹ kún. Ohun tí ó mú wa dùn. Ó yá 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 lórúkọ Jésù nínú ọdún yìí, nínú oṣù yìí. Ó yá yá bàbá. Ohun tí ó mú mi dùn. Bàbá mi, ohun tí ó mú wa dùn. Ohun tí ó mú wa dùn sẹ́ o. Ohun tí ó mú mi dùn. Ó yá lórí ọmọ sẹ́, ó dandan. Ohun tí ó máa yọ ìrẹ̀lẹ̀ sẹ́ o. Ohun tí ó mú wa dùn. Màkáìlì Màsáìdà kàkà. Ohun tí ó mú wa dùn. Bàrà bàkáìlì àdàlẹ̀. Ohun tí ó mú wa dùn. Ó dáyé ó rí pé ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé àwọn èèyàn yìí bàbá mi máa. Bàbá ohun tí ó mú wa bàbá ṣe fún mi. Màsáìdà Olúwa ní kí n sọ fẹ́ nìkan pé òun ó wojú ọgbẹ́ yẹn sàn. Olúwa yóò wojú ọgbẹ́ rẹ sàn. Èmi ò mọ tójú tó ọgbẹ́ yẹn bóyá egbò ara ni o. Bóyá ibi táyé ti fi nǹkan sí ọ lára ni ohun táyé ṣe. Ètò ti di ọgbẹ́, that is a wound in your life. Tó bá rántí tó ń bọ ọkàn rẹ jẹ́ pé ṣé irú èmi nìyí tí ì lọ́kọ. Ṣé irú èmi nìyí tí ì lọ́mọ. Ojú ọgbẹ́ náà ni. Olúwa ní kó òun wojú ọgbẹ́ rẹ sàn. Because he's a healer. Olùwòsàn ni. Ojú ọgbẹ́ rẹ tó mú ọ sọkún. Ojú ọgbẹ́ rẹ tó mú ọ ronú. Ó yá gba ìwòsàn lónìí.
lórúkọ Jésù gba ìwòsàn lónìí, gba ìwòsàn lónìí. Bóyá mo fẹ́ kẹ́ béèrè ohun tẹ́ fẹ́, mo fẹ́ ṣoore ọ̀fẹ́, bẹ́ẹ̀ kẹ́ béèrè ohun tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run, mọ́ àkókò rẹ̀ láti sọ tiẹ̀ fún Ọlọ́run o. Bóyá wo ohun tí mo ti ń sọ látẹ̀kan kò tiẹ̀ bá ẹjọ́ pé pásítọ̀ yóò tiẹ̀ mention case mi, bóyá fẹnu ara rẹ̀ sọ kí ló bá. Olúwa Ọlọ́run Ísírẹ́lì, àwọn èèyàn bá ọ wá, ìwọ náà tọ̀ wá o. What are you here for this morning? Ẹni tó rán mi níṣẹ́, àwọn èèyàn mà ti dé, àwọn èèyàn ti dé o. Iṣẹ́ ti kàn ẹ́ báyìí o. Bàbá arúgbó ọjọ́ yẹn, iṣẹ́ kàn ẹ́ o. The ancients of days, is time for you, God. Iṣẹ́ ti kàn ẹ́ tó pọ̀ ní pátá, ìwọ ni iṣẹ́ kàn báyìí lọ. Wọ́n ti ń sọ tán fẹ́, ṣe bó sọ pé wàá ṣe ìyanu ayé àwọn èèyàn yìí ni. Olùfẹ́ tó àwọn èèyàn sílẹ̀, wọ́n ti dé báyìí náà bàbá, wọ́n ti dé Ọlọ́run, àwọn èèyàn ti dé. Àwọn tó fẹ́ gba ìtúsílẹ̀ ti dé láàárọ̀ yìí. Ìwọ lẹ oníṣẹ́ ńlá, kàyí ni màkà pàrọ̀ sàdá. Ọlọ́run má jẹ̀mú ńlá, ìwọ tó lágbára lórí ohun gbogbo, àwọn èèyàn ti dé báyìí o. Jésù, wọ́n ti dé, àwọn èèyàn yẹn ti dé, iṣẹ́ ti kàn ẹ́, àwọn èèyàn ti dé. Mo fẹ́ kó gba iṣẹ́ rẹ ṣe lọ́wọ́, ó ló máa ṣe. Mo fẹ́ kó sọ di mímọ̀ nínú ayé àwọn èèyàn yìí, iṣẹ́ tó o fẹ́ ṣe yẹn. Ó ló fẹ́ tú sílẹ̀, ó fẹ́ wòsàn. Ó ló fẹ́ tú sílẹ̀, ó fẹ́ wòsàn. Ó ló fẹ́ mú lára dá. Ó ló fẹ́ gbàlà. Ó ló fẹ́ tú sílẹ̀. Ó ló fẹ́ wòsàn. Ó ló fẹ́ yí ayé padà lọ́wọ́lọ́wọ́ bàbá. Wọ́n lọ́run kò fẹ́ tú àwọn èèyàn sílẹ̀ ní túbú, wọn ti wá dé báyìí o. Ayé ẹ̀ náà ó yá bẹ̀ sí iṣẹ́ tó fẹ́ ṣe, ó yá sọ tiẹ̀ fọ́lọ́run. Ẹ̀yà áńgẹ́lì Ọlọ́run tí Ọlọ́run ti pèsè nínú iṣẹ́ yìí, ó yẹ tọ́ ayé àwọn èèyàn yìí lọ, ó yẹ dáwọ́lé iṣẹ́ yẹn parí ẹ̀. Alágbá tó dó sójú ọ̀nà ẹ̀ mú kúrò mẹ́. Ẹni tó ní pé kò tí ó pé ló tì lórúkọ Jésù kò mú kúrò. Ẹni tó ní pé kò ní ṣẹlẹ̀ ní kò ṣe lọ́ṣẹ́ o. Ní orúkọ Jésù, ire tó bá wà gbélé wọn lọ́wọ́, ó yẹ ríre náà gbà. Ayọ̀ yín kó lu akómọ́nú yín dùn. Ẹ̀rí ayé yín gbà, ojú ò ní tì yín, bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwọ Ọlọ́run tí kì í dalẹ̀ àwọn tiẹ̀, wọ́n tí ò sì kí ń yẹ májẹ̀mú, ìwọ olóníṣẹ́ ńlá, kí lèmi lè ṣe, kí lèmi mà, ta ni mo mà, ogun olè mo lè ṣẹ́. Ìwọ ológun lórúkọ rẹ. Àwọn èèyàn ti wá, wọ́n ti tọ̀ wá, ẹni tó ń wá ọmọ ti dé bàbá, ẹni tó ń wá iṣẹ́, ẹni tó ń wá ilé, ẹni tó ń wá ọkọ̀, gbogbo nǹkan náà fẹ́, wọ́n ti wá, ọwọ́ ẹ ló sì wà. Ó sọ pé kò sẹ́ni tó wá ọ wá tí ò ní rí ọ. Wọ́n ti wá wá láàárọ̀ yìí nítorí májẹ̀mú rẹ àti ọ̀rọ̀ rẹ tí ò ní dalẹ̀, pé káwọn yẹn lè mọ̀ pé ìwọ Ọlọ́run ni ọ. Gbogbo ohun tó ń sọ yẹn, ó yá ṣe fún wọn bẹ́ẹ̀. Ohun tó ń wí jáde yẹn, ọ̀run kó gbélé ọ lọ́wọ́ bẹ́ẹ̀. Bó o ṣe pè lédè, bó o ṣe sọ níwájú Olúwa, lórúkọ Jésù, àánú kó gbà fún ọ. Àánú kó gbà fún ọ. Àánú kó gbà fún ọ. Olúwa kó gbé ọ níjà láti rí gbà. Gbogbo alágbára tó jókòó lé ní orúkọ Jésù, Olúwa ṣí wọn nídìí. Ẹni tó ti sọra ẹ̀ dòkè níwájú rẹ lónìí tó lè ò ní rí gbà, Olúwa ṣí nídìí. 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 Ẹni tó sọ pé kò sí ọ̀nà, Olúwa ṣí nídìí. Olúwa ṣí nídìí. Ẹ rà àánú gbà. Ẹ rà àánú gbà. Ẹ rà àánú gbà. Ẹ rà àánú gbà. Ẹ rí ìrànlọ́wọ́ gbà. Bó o ṣe wí kó rí bẹ́ẹ̀. Bó o ṣe sọ kó rí bẹ́ẹ̀. Ní kíákíá, ọ̀run kó dá. Ọ̀run kó dá. Níbi àyè ńlá, ọ̀nà kó ṣí. Ọ̀nà kó ṣí. Gbogbo èèyàn tó wọnú àdúrà ìwà. Olúwa Ọlọ́run Ísírẹ́lì, ní orúkọ Jésù, ó yá ẹ gba ìtúsílẹ̀. Ẹ gba ìtúsílẹ̀. Ẹ gba ìtúsílẹ̀. Lọ́wọ́ àìsàn ẹ gba ìtúsílẹ̀. Lọ́wọ́ àìsàn ẹ gba ìtúsílẹ̀. Olúwa tú yín sílẹ̀. Ẹ ríre Olúwa. Ẹ lọ ṣe rere. Ẹ ríre gbà. Ẹ rà àánú gbà. Ẹ rí ìrànlọ́wọ́ gbà. Ojú ò ní tì yín. Ọ̀run kó ràn yín lọ́wọ́. Ọ̀run kó gbè yín níjà. Bẹ́ẹ̀ ni ó sì rí. Olúwa kó ṣoore lánàá ayé yín. Ọwọ́ yín kó bá ọ rere. Gbogbo ọmọ gbogbo tẹ́ ń gbàdúrà fún, Olúwa kó dáwọ́lé. Gbogbo ẹni tó rọ́mọ gbà, ó yá rọ́mọ rẹ gbà. Rọ́mọ rẹ gbà. Ara rẹ kó sọjí. Ara rẹ kó sọjí. Inú rẹ kó sọjí. Ẹ̀jẹ̀ rẹ kó sọjí. Gbogbo ẹni tó ń ṣàìsàn gba ìwòsàn. Gbogbo ẹni tó ń ṣàìwòsàn gba ìwòsàn. Bísínẹ́sì ò ní dàrú. Orílẹ̀-èdè yẹn kó gbà ọ́. Olúwa kó fààyè gbà lórílẹ̀-èdè yẹn. Ó tó fẹ́ kó rí gbà. Kán fi bẹ̀ ọ́. Kán fi bẹ̀ ọ́. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah.
Praise the Lord. Hallelujah. Ẹ ká fi sọ́kàn pé àdúrà yìí tẹ̀síwájú ní Monday ní 12:30. The prayer continue on Monday 12:30 a.m. in the morning, and also this evening by 4. Also we have also, if you want to learn and also want to serve the Lord, you can join us on YouTube, and also I think on Facebook also. You can try on Facebook, but especially on Zoom. You can join on Zoom today by 4. We have a man of God that is coming to be a blessing to us. I believe for those that are there last night also enjoy it. So tonight also by 4 p.m. in about a few hours now, you can join online. It's very easy. Just join online and join online to UK time. It's going to be 10. No, it's going to be 9. It's going to be 9. It's going to be 9. So you can join on 9 to study. I told you, we need more. Knowledge is powerful. You search for it. Knowledge don't only jump on you. You search for it. You seek for it. You put time for it. Knowledge don't go along for many ọgbọ́n kan látọ̀run. Even though Ọlọ́run fún yàn lọ́gbọ́n tọ́gbọ́n balẹ̀ yàn. Also you need to develop it too. Jesus grew in the wisdom of God. Ó dàgbà ní ọgbọ́n ni. Ó dàgbà ní ọgbọ́n. So you seek for it. You search for it. And I know that Lord. So by 4 today, by God's grace, great things will happen for us in Jesus' name. So let us come together, and I know that Lord Jehovah God will do us good, will do us great in the name of Jesus. So that's it. So let's put in mind this today, and also tomorrow's service. Also, you can join online if you are in the area. We can worship here in Laura. We are here in Laura, so we are here in Laura here in America, and. If you don't have a church, if you have a church, stay in your church and serve very well. I believe that. I don't believe in jumping. Hey, pastor, come on me. No. It's your own service to God. Stay in your church and serve very well. Oh, pastor, come. You don't change anything. It's your relationship with God that changes things. So it's your service with God. Church come down. Church ìwọ ni ò dá ìwọ gan tó wọ church yẹn gan ò dá ìjọ tí èèyàn bá ti wọ church yẹn ti ní torí ìwọ náà gbé tiẹ̀ wá bẹ́ẹ̀ ni church hospital ni ìtúnṣe ló wà ń bẹ church kan ò dá kíní kan Africa kíní kan come on ìwọ gan ni kó lọ tó ara rẹ sí hallelujah praise the Lord. But let God plant you and be rooted in that. Let God plant you. Jẹ́ kí Ọlọ́run gbìn ọ́ and be rooted is in the place where God has planted you. That's what I just want to say. Let God plant you. Jẹ́ kí Ọlọ́run gbìn ọ́ and be rooted in where God has planted you. Ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe rẹ̀ kó omi tí Ọlọ́run fi sí. You need to know that. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe rẹ̀ kó níbi tí Ọlọ́run fi sí. Má ṣe rẹ̀ kó níbi tí Ọlọ́run fi ọ́ sí, because that place you can grow. Because God has set. Kò ṣe gbogbo èèyàn lọ́lọ́run rán mi sí o. I know that. Kò ṣe gbogbo èèyàn ni Ọlọ́run rán mi sí. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tí Ọlọ́run bá rán kó mọ́ kó kọ́lọ́run darí síbi tí Ọlọ́run rẹ̀ sí ni. Kò ṣe gbogbo èèyàn lọ́lọ́run rán mi sí. Àwọn tí Ọlọ́run rán mi sí á ṣe. Àwọn tó bó ṣe rí nìyẹn. So that's why you need to where God has planted you, and so you can be rooted. Lórúkọ Jésù ẹ ra àánú gbà. Ohun tó Olúwa fi lé ọ lọ́wọ́ láàárọ̀ yìí lórúkọ Jésù kó rí. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kó tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Kójú má ṣe tì ẹ́. Kọ́lọ́run kó yọ omi ẹ sí mọ́. Agbára àjíǹde kó balẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. For those that want to join on Zoom by 4 p.m. this is a Zoom number you can join. So look at it. That is a Zoom code. The Zoom code is 479559237. And the password, you can see it there, is 6QNAE. You can see the Zoom, how you can join on Zoom by 4. And also what you have to do is just mute yourself and listen. I come mute and you listen to it. So you can join on Zoom. That's the Zoom line. Use it, write it down, because sometimes we use that to pray sometimes. Write it down, just write them. Join me, join. I don't need it.
Just write it down. Write it down. Hallelujah. What time? 4 Eastern time. 4. Write the next time you need it. Write it down. Write it down. I call it. I might need to enjoy me. Even though you are not joining today, write it down. Hallelujah. And I know Jehovah God will do great things for us in Jesus' name. Bẹ́ẹ̀ ni Olúwa ó ṣe fún yín o. Ọ̀rọ̀ rẹ̀ yóò wá sí ìmúṣẹ. Ẹ ra àánú gbà, ojú ò sì ní tì yín. Bẹ́ẹ̀ ni Olúwa yóò ṣe fún yín o. Ẹ ra àánú gbà, ọ̀rọ̀ rẹ̀ yóò sì wá sí ìmúṣẹ, ojú ò sì ní tì yín. Màá tún sọ lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ni Olúwa yóò ṣe fún yín o. Ẹ rí àánú gbà, ọ̀rọ̀ rẹ̀ yóò sì wá sí ìmúṣẹ, ojú ò sì ní tì yín. O lè kọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni Olúwa yóò ṣe fún ọ. Ó rí àánú gbà, ọ̀rọ̀ rẹ̀ yóò wá sí ìmúṣẹ, ojú ò sì ní tì ẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Bẹ́ẹ̀ ni Olúwa yóò ṣe fún ọ. Ó rí àánú gbà, ọ̀rọ̀ rẹ̀ yóò wá sí ìmúṣẹ, ojú ò sì ní tì ọ́. I'm talking to somebody. Bẹ́ẹ̀ ni Olúwa yóò ṣe fún ọ. Ó ra àánú gbà, ọ̀rọ̀ rẹ̀ yóò sì wá sí ìmúṣẹ, ojú ò sì ní tì ọ́. Bẹ́ẹ̀ ni ó sì rí fún ọ látòní lọ. Bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run, kí àánú kó bọ́ ọ gbé, kí ayé kó rí orí Olúwa nú ayé rẹ. Àdúrà rẹ ò ní sọnù. Ohun tó béèrè kó wá. Kí Olúwa kó fún ọ ní èsì. Kí Olúwa kó fún ọ ní èsì. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹnìkan Olúwa wò ọ́ sàn. Olúwa wò ọ́ sàn. Olúwa ti wò ọ́ sàn. Olúwa ti wò ọ́ sàn. You are healed. Ẹnìkan Olúwa ní kí n sọ fún wọn, o ti wò ọ́ sàn. O ti sàn. O ti gba ìwòsàn. O ti gba ìwòsàn. O ti gba ìwòsàn. O ti gba ìwòsàn. Olúwa ti wò ọ́ sàn. Olúwa ti wò ọ́ sàn. O ti gba ìwòsàn. O ti gba ìwòsàn. Bẹ́ẹ̀ ni ó sì rí. O ti gba ìwòsàn. Olúwa ti wò ọ́ sàn. Olúwa ti wò ọ́ sàn. O ti gba ìwòsàn. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. God bless you. See you in the evening by 4 p.m. Eastern time on Zoom, and also you can join on Facebook and also YouTube, but you can join on Zoom. So God bless you. Thank you very much. God bless you. Bye-bye.